Reasons Nollywood actor Sanyeri banned himself from acting Yoruba movies. Nínú fídíò yìí, a máa ṣe àwọn àgbéyẹ̀wò ìdí pàtàkì tó fà á tí adẹ́rùnpòṣónú Ọláníyì Àfọ̀njá tí gbogbo wa mọ̀ sí Sanyeri ò fi kópa nínú sinimá Yorùbá mọ́ dáadáa lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí. Ọláníyì Àfọ̀njá Sanyeri ó tú àwọn àṣírí kan tó ń lọ nínú film industry eléyìí tó sì fà á tó fi ṣe gààyà díẹ̀ láti máa kópa nínú àwọn sinimá tí wọ́n bá pè é sí pàápàá eléyìí tó bá jẹ́ ti Yorùbá àti àwọn ọ̀rọ̀ tó ń jà ràìnràìn káàkiri bó ṣe jẹ́ wípé ìpìlẹ̀ ọ̀rọ̀ Sanyeri ò mọ́ ó tẹ̀ nídìí ni. Ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì yìí Gist Entertainment TV ni níbi tí a ti máa ń mú wá fún wa bí ó ṣe ń lọ láàrin àwọn Nollywood actors, actresses and other celebrities wa lápapọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí ẹ má ṣe mí ní ṣe méjì ẹ rí i dájú wípé ẹ click lórí subscribe button kẹ́ ẹ like ẹ kẹ́ ẹ lè máa mọ bó ṣe ń lọ láàrin àwọn celebrities wa. Ọláníyì Àfọ̀njá jẹ́ gbajúgbajà adẹ́rìn-pòṣónú òǹṣeré tíátà ní ilẹ̀ wa Nàìjíríà. A bí Ọláníyì Mikael Àfọ̀njá ní ọdún 1974 ìyẹn ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún 1974 gẹ́gẹ́ bí ọmọ àkọ́bí fáwọn òbí ẹ̀. Sanyeri bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Michael Primary School Òkè-Ìbọ̀, Ọ̀yọ́ State. Ó sì tẹ̀síwájú ẹ̀kọ́ ẹ̀ ní iléèwé kan tá a mọ̀ sí Durban Grammar School, Ọ̀yọ́ Town, Ọ̀yọ́ State níbi tó ti láǹfààní láti kẹ́kọ̀ọ́ gba Secondary School Education Certificate ẹ̀. Sanyeri bẹ̀rẹ̀ eré tíátà tó yàn láàyò ní ọdún 1992 lẹ́yìn tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ theatre group kan tí ọ̀rẹ́ ẹ̀ introduce ẹ̀ sí. Lẹ́yìn èyí ó tẹ ọkọ̀ létí wá sí ìlú Èkó láti tẹ̀síwájú iṣẹ́ tó yàn láàyò àti láti lè achieve aim ẹ̀ ní ọdún 1996. Látìgbà yẹn ni Sanyeri ti ń kópa dáadáa nínú àwọn Yorùbá films and is one of the Yorùbá Nollywood celebrities, comedian and producer. Sanyeri ní ìyàwó ó sì bímọ méjì. Nínú àwọn eré tí Sanyeri ti kópa dáadáa òun ni Jennifer, Ọ̀pákan, Sanyeri ní London, Sanyeri ọlọ́kadà, Ṣẹ̀kẹ̀rẹ̀, Oṣólẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nítorí pé Sanyeri ìyẹn Ọláníyì Àfọ̀njá ó máa ń sábà kópa nínú àwọn scene tó jẹmọ́ ká ṣọmọ ọ̀dọ̀, ká ṣe gateman, ká ṣe agbálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ pé olówó rẹpẹtẹ ọlọ́rọ̀ ni Sanyeri jẹ́, and today is one of the richest actor in Yorùbá Nollywood industry tí àpapọ̀ net worth ẹ̀ sì tó bí $300,000 nítorí pé Sanyeri rọ́wọ́ họrí dáadáa ó sì jẹun kánú. Èyí ló sì fà á tó fún láǹfààní láti kó ọmọ àtìyàwó ẹ̀ lọ sókè òkun láti lọ máa gbé. Ẹ wá máa gbọ́. Sanyeri tú àwọn àṣírí kan tó ń lọ nínú film industry tó lè bà á lórúkọ jẹ́ pátápátá. Sanyeri sọ àwọn àlàyé kan kúnkúndùn ọ̀rọ̀ ni nínú fọ́nrán kan tí máa mú wá fún yín ní kòpẹ́kòpẹ́. Bí àwọn igun kan nínú àwọn tí wọ́n jọ ń ṣe sinimá tí wọ́n jọ jẹ́ colleagues tí wọ́n ń pè é lólóògùn owó. Ó sọ wípé wọ́n fi ẹ̀sùn kan òun wípé olóògùn owó lòun nítorí ẹ̀ lòun ò ṣe kí ń jáde kópa nínú àwọn sinimá. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi o. Ẹ jẹ́ ká gbóhun tí Sanyeri tó fẹnu ara ẹ̀ sọ. Ẹ má gbàgbé láti tẹ subscribe button and like kẹ́dẹ̀ fún wa ní thumbs up tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí. Fún gbogbo ẹ̀yin returning subscribers wa ẹ ṣé o ẹ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Kò sí kankan tó ṣe mí ṣe rí gbogbo iṣẹ́ náà kọ́ léèyàn máa bá wọn ṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó. kí ló fà á ṣebí iṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ náà ni torí owó náà ni gbogbo wa ṣe ń ṣiṣẹ́ àmọ́ ó yẹ kéèyàn lajúlẹ̀ o tí wọ́n bá fẹ́ gbowó o. Bẹ́ẹ̀ ni sà ó yẹ kéèyàn lajúlẹ̀ reason ni pé orúkọ tí ìyá àti bàbá ò sọ ẹ́ tí Ọlọ́run sọ ẹ́ yẹn tó dẹ̀ ní àlùbáríkà yẹn àti gẹ́ẹ̀tì orúkọ yẹn àwọn èèyàn ṣe máa ń rò pé stardom le tó kò le tó láti gẹ́ẹ̀tì orúkọ yẹn. Tó bá wá gẹ́ẹ̀tì orúkọ yẹn báwo ló ṣe máa maintain ẹ̀ òun gangan ni wàhálà. Better to maintain. But àti máa maintain brand yẹn ó di ọwọ́ Ọlọ́run ó di ọwọ́ ẹni tó ní brand yẹn. Nítorí bá pera ẹ̀ tó bá ṣera ẹ̀ náà ṣe máa ṣe ẹ̀ o. Tó bá ní gbogbo fíìmù ló fẹ́ máa bá wọn ṣe lọ torúkọ bá bàjẹ́ wàá mọ̀ kàn máa sá. Wá sá. Bẹ́ẹ̀ bàbá sáyé máa ń báládàn ó ṣe ni ayé kì í báládàn ó ṣe o. Fún ẹni tí ó bá fẹ́ kí orúkọ yẹn kó pẹ́ lọ́dọ̀ òun tí ó dẹ̀ fẹ́ kó bọ́ tó máa fi jáde láyé best náà ni kéèyàn máa maintain ẹ̀ gbogbo tó máa pè é sí gbogbo ẹ̀kọ́ ló máa lọ ṣe. Ó yẹ kó ní style tí èèyàn fi ń gbaṣẹ́. Bẹ́ẹ̀ ni. Bí irú èwo. Ṣé mo first thing fún actor bí irú tọ̀dọ̀ mi
kéèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ script lọ́wọ́ ẹni tó bá péyàn síṣẹ́. àwọn míì ní Sanyẹ̀rì tó ti tẹ́ǹdì ó ní bísínẹ́sì míì ti ń ṣiṣẹ́ pẹ̀lú mẹ̀ńtẹ́nànsì náà làwọn mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tẹ́ kó tẹ̀léra wọn táwọn sàbẹ̀ yìí kó tẹ̀lé yìí ṣé mẹ̀ńtẹ́nànsì náà ló débẹ̀ abẹ́ ní àwọn aláfọkàntàn kan lábẹ́nú tí wọ́n ń tí wọ́n kí lọ́ọ́ fà á tẹ̀yìn fi máa ṣàkóbá. ṣe rí oore ṣòro ṣe gbogbo oore kọ́ ló lọ́pẹ́ nù o bẹ́ẹ̀ ni gbogbo ìkà náà dẹ̀ kọ́ ló ní ẹ̀san ìkà. kábíyèsí Ọlọ́run. tí èèyàn tọ́lọ́run bá ṣe èèyàn ní ẹni tó mọ tó fẹ́ tó ń ṣe ó possible kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán jọ wà ní ibi kìíní yẹn kan máa rí ní rí pé ó dàbí pé lè mọ tó ń ṣe ayé ò dẹ̀ fẹ́ ni tó mọ nǹkan tó ń ṣe. ayé ò fẹ́ ni tó mọ nǹkan tó ń ṣe. bẹ́ẹ̀ ni ayé ò fẹ́ ni tó mọ nǹkan tó ń ṣe ẹni tó bá mọ nǹkan tó ń ṣe wọ́n á jẹ́ kó máa ríra ẹ̀bí ẹni pé òun ò nítumọ̀ nínú ayé. tí a bá kì í mọ́lẹ̀ pé ẹ wà lókèsàn kan Sanyẹ̀rì dákun bá ń sáré ya sí mẹ́ta owó nì ń gbowó owó nì ẹlẹ́sọ̀ pẹ́ ẹ̀ sí kí ló fà. Bàbá nítorí pé èmi rí níbi pé fíìmù tí mi ò mọ̀ díẹ̀ náà ní kí wọ́n bá wọn ṣe sí mẹ́ta ń bẹ kí ni mo mọ̀ tán ti yà ń bẹ̀ tẹ́lẹ̀. mi ò mọ̀ ìdí ẹ̀ nìyẹn tẹ́mi ṣe máa ń kọ́kọ́ ń bá. bóyá fíìmù tó dàbí tí ò dá tó wà lẹ fọ́tò èèyàn mọ́ ara pálí. ìdí nìyẹn tẹ́mi ò jẹ́ kí n sọ pé mo lọ sí location ẹnìkan báyìí mo tún wá yà sí bíbá mi kì í ṣe o. gbogbo àwọn èèyàn wa lè jẹ́rìí tèmi ní industry wa o èmi ò kí n ṣe o. ẹ ti òǹgbò tí a dágbó méjì pé ìwọ tó o bá ti lè ṣe báyìí o ò lè jẹ lọ kí ló fà. ṣe rí civilization ó fà. ọ̀làjú. bẹ́ẹ̀ ni sà civilization fà nítorí pé ṣé mo pé tẹ́lẹ̀ VHS ni àwọn tó jẹ́ fans wọn máa ń ríra. bẹ́ẹ̀ ni. nígbà tó yá ó bọ́ sí orí CD. bẹ́ẹ̀ ni. now nígbà tó yá ó bọ́ sórí YouTube. bẹ́ẹ̀ ni. láti orí YouTube ó bọ́ sí àwọn Netflix ó bọ́ sí Prime Video ó bọ́ sí Amazon. so bí àwọn platform yẹn ṣe ń wá yẹn náà làwọn èèyàn wá ń tẹ̀lé. yẹn dẹ̀ advance sí pé yẹn dẹ̀ fẹ́ kí ìtẹ̀síwájú ọmọ wà. iye téèyàn bá fi ya sinimá ní ọdún tá a wà yìí 2024 tó bá máa fi dọdún tó ń bọ̀ ó lè jẹ́ lọ́pọ̀ méjì ẹ̀. èèyàn burúkú ló wá pọ̀ ni èèyàn rere ò pọ̀ wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ orí. èèyàn rere ò pọ̀. bẹ́ẹ̀ ni sà wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ orí. ṣùgbọ́n téèyàn bá rí ẹni tó jó lóòótọ́ á sọ fún yín kí níyẹn lè jó yín pé 300 million lèmi lè fi manage nǹkan tí mo fẹ́ yà project yìí tó dẹ̀ máa dà ó bẹ́ẹ̀ tàjú kí n sọ pé 100 million kí wọ́n máa ti pé bàbá àbí màmá àbí ọ̀gá wa ẹ̀ tó sẹ́ndì 50 million kan wá ṣé mo kó lè má sí inú bọ́jẹ̀tì ẹnìyàn arúnpá rúnṣẹ́ màá tó tì lórí 200 màá tó tì lórí 250 màá tì lórí 300 meanwhile mo dẹ̀ mọ̀ pé 300 mo ń lọ tẹ́lẹ̀. Sanyẹ̀rì kí ni ọjọ́ iwájú fíìmù àti entertainment Nàìjíríà. sẹ́rí níta ti pè níbo ló ń lọ. kò sí ibì kankan tí fíìmù nǹkan kan ò lè mí. nǹkan kan ò lè mí. bẹ́ẹ̀ ni sà nǹkan kan ò lè mí entertainment láti ìgbà tí a ti tẹ́mi ti gbọ́njú tí mo ti máa ń wo bọ́ọ̀lù a ṣe wo bọ́ọ̀lù dì sí. bẹ́ẹ̀ ni látàyè láálẹ́ òní bàbá Ògúndé gbogbogbò tí wọ́n gba wọn bọ̀dá arara kan sórí mọ́tò ńgbà tá a wà ń kéékèèké. láti ìgbà tí a ti máa ń wo àwọn fíìmù bàbá wa tán ti lọ yẹn náà ṣé wọn àwọn èèyàn tó wo àwọn fíìmù táwa náà ṣe ń sìn ni. ó tiẹ̀ tó ń rìn jìnnà ni níjọ́ tí wọ́n ti bí wa wọn tó bí wa ni wọ́n ti ń pa àlọ́ àfijọ́ tí ọba mọ́ wọn tó ní pé àlọ́ kábíyèsí Ọlọ́run kò sí ní tó lè dín ìlọsíwájú ẹ̀ lọ́wọ́. kò sí nǹkan kan tó lè di lọ́wọ́ tí ìgbà míì bá ń dé àwa náà máa adapt náà ni. àmọ́ báyìí. ṣebí nígbà tí Netflix dé lọ abáyí. ẹ gbọ́ lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ wa yìí ọ̀rọ̀ ọ̀sẹ̀ fíìmù tẹ́ ń ṣe máfíà wà ń bẹ̀ tí wọ́n gang up against èèyàn wọ́n ní bí mákẹ́tà bá fẹ́ yọ̀yàn tí wọ́n bá fẹ́ jáǹkì èèyàn wọ́n lè já sápá mákẹ́tà ká. sọrí kò sí bíi tí èèyàn burúkú ò sí sẹ́. kò sí bíi èèyàn burúkú ò sí. mo sọ kódà inú ṣọ́ọ̀ṣì inú mọ́ṣáláṣí nínú ẹ̀sìn àbáláyé èèyàn burúkú bẹ̀ kò ní kọ́ sórí èèyàn tó dẹ̀ dábẹ̀ náà kò ní kọ́ sáyà rí wípé èmi ní ìgbàgbọ́ pé oore tọ́lọ́run ṣe fún lágbájá ó yàtọ̀ sí làkàṣègbè tí ẹni báyìí ó yàtọ̀ sẹ́ni báyìí tó bá ló fẹ́ cross party Sanyẹ̀rì mo ní ayọ̀ láti sọ fún ẹ pé o lè fẹ́ cross party ẹ̀ tó bá ní ability tí Ọlọ́run fún Sanyẹ̀rì yẹn kọ́. 1001. tó bá ní ability yẹn kọ́. tí wọ́n bá kó lẹ̀ kò lè dàbí Sanyẹ̀rì. bàbá Sanyẹ̀rì lọ́lọ́run fún Sanyẹ̀rì. lọ́dọ̀ tèmi Sanyẹ̀rì tèmi Ọlọ́run ló bùn mi. Ọlọ́run ló bùn mi èmi ò wá rí pé bóyá
ẹ̀ṣẹ̀ tèmi lè débi kéèyàn sọ pé kórúkọ yẹn jábọ́. kò ní jábọ́ lógo Ọlọ́run.